níjọ́ mẹ́ta gan. Ọ̀rọ̀ kadà yóò tiẹ̀ wáyé. Ó ga o. Ọ̀rọ̀ kadà báwo lè ní. My brother. Ẹ burú. Ọmọ àkójọ mẹ́ta. Báwo ni tí? Yóò fàyà gà. Báwo lọ́wọ́ yìí? Àwọ̀ mi mọ̀ wá. Ẹ fún mi jẹ́ díẹ̀, ẹ fún mi jẹ́ díẹ̀, ẹ fún mi jẹ́ díẹ̀, ọ̀pá yẹn fìtì náà yẹn bá mi ṣe 50 naira. Ojú yín dá o. Òfin ó dán ni. Ó ga o. Àbí tí ẹ náà ṣe ń dán tèmi náà. Omi lẹ́jú fún mi ẹ̀dá mi lóhùn, ó ga o. Kí ló wàá ṣe ń lé mi? Kí ló dé? Àti ti kọ́sọ́mọ̀ ọba àkókò mi àti gbogbo ilé tó ti jẹ́ lẹ̀ lórí owó ni ó fi àgbo mi o kó dá lóhùn. Ẹrù ni. Ẹrù ni. Àgbo tí ó rà àgbo mi sọ pé yóò lé wọlé lórí wọlé. Ọ̀rọ̀ alága kọjá bẹ́ẹ̀. Níbo lẹ́ ń lọ bẹ́ẹ̀? Ojoojúmọ́ ti jọmọ́ sí. 300 lówó nígbà yẹn. Láìsí wọ́n tọ́. Láyé gbé díẹ̀. Ó bẹ̀rẹ̀ kíní ní ìfà. Ó lè pé sí. Níbi iwájú bíríjì ẹ̀. Ó kèmí pín sí gẹ́gẹ́ àbí. Mo 300 rẹ̀ àti ọ̀rẹ́ rà ni o. Ẹ fún mi 300. Jẹ́ sáré fún pàǹgbà yẹn àárọ̀ láwọ̀. Ọ̀yá ọ̀nà. Tàtàjọ́ ló kẹta ọmọ parẹ́ ó tún ẹrù ló ti ẹ̀ sí o. Ọgbẹ́ni ó parẹ́. Ìyá wọlé sọ́kọ̀. Ọgbẹ́ni ọba rọra ní ẹ̀jẹ̀. Ọjẹ́ mo rọra ẹ máa ṣọ́. Alákàdá dúró. Yára. Yóò mọ̀ sọ. Àtúntò àgbà lọ yín. Jáde ọlọ́kadà. Ókè ní omi pálẹ̀ ẹ̀gbà yóò dájú múra náà. bàbà yìí mà tó dé o sọ́ọ̀sù bàbà tó lélẹ̀ ẹ̀wẹ̀ ni tó ti mú ti yó. ẹgbà mi o tá a sọ fún pé ẹ̀jẹ̀ ya gbára mi o. nígbà tó bá wá fẹ̀mí ara wọn ṣòfò lójú pópó ẹ láwọn ẹ̀mí oṣù tó dé ẹ lẹ́mí oṣù tó dé ẹ lọ́sù bàbà tó dé sọ́ọ̀sù bàbà nù àbọ̀kọ̀ àbọ̀wọ́fà ẹ̀wẹ̀ ni tó sọ fún pé kókó ọjọ́ mẹ́ta ọjọ́ kìíní ọjọ́ kejì lọ́jọ́ kẹta ló tó máa sílẹ̀ síta tí ò yẹ kó jáde táwọn ti kú lójú pópó ìgbà tí ò gbọ́ná olùkọ́sẹ̀mí ara ẹ̀ lóko ẹ̀yin ẹkúkú máa dára bẹ́ẹ̀ bá máa dára bó lẹnu tí wá sí fẹ́ máa ṣe sọ̀mùsọ̀mù nínú ìjọba wa màálù ti yín tó buké ìpè ayọ̀ àti ìdùnnú alápàtà àti wákúkú ni ẹ máa dára káwa lè rí bí máa rẹ́ jàmú nínú ìjọba wa kọ́ni tí yín ò tiẹ̀ bá mi ṣèbẹ́yìn tí ẹ̀ ń jẹ́ ká máa rọ́ jẹjẹ lójoojúmọ́ mo bá ti yín ti sẹ́gbẹ́ gan ẹ̀yin alápàtà ojú pópó ẹ máa bọ̀ ọbẹ̀ mi tún ti sọ̀. ṣàánú èèyàn o àbẹ́ ìwà rí wòlíì mọ̀ kéde àdúrà àtàwé ọlọ́jọ́ mẹ́ta fún gbogbo àwọn ọlọ́kadà àtàwọn onímọ́tò o pé kí wọ́n gbààwẹ̀ torí irú jàǹbá báyìí mà ní o ṣùgbọ́n ọmọkùnrin aláìgbọràn yẹn ó mà ṣorí kunkun kò mà gbàdúrà kò mà gbààwẹ̀ wọ́n mà kéde títí tí wọ́n mà sọ fún kò mà gbà wá rí nǹkan tó wá burú jù ṣé wá rí ọjọ́ tí wọ́n parí àdúrà àti àwẹ̀ yẹn ọjọ́ yìí ló wá lọ takú sílé olóògbòkóró ó wá mu àmúyọ àti àmupara wá ń gbá orí ẹ̀ lórí ẹ̀ wá gbóná ibẹ̀ ló mà ti lọ kó bá àwọn èèyàn báyìí fẹ́ rojú ayé ìṣúná bẹ́ẹ̀ ni
ẹ wu àkóbá pẹ̀lú ìwà ìgbọràn kán máa kéde àwẹ̀ àtàdúrà fún yàn kọ́ náà ráyè àìwá ráyè nìyẹn òbí tọrọ ìwà yọrí sísìn àti torí àwọn tó wá lọ kóbá olókóbá tí gbogbo èèyàn sìn yìí o kò bá mọ lómọ kò mọ lóò nìkan o kò bá mọ lórí tiẹ̀ nìkan gbogbo àwọn èèyàn ló ti kó bá ń sìn o ó sọ àwọn tó ti fọ ọ̀pọ̀lọpọ̀ ló ti ọ̀dà lábọ̀ ara àwọn tí wọ́n ti kú sọ̀rùn orí ẹ̀ ti gé sọ̀tọ̀ ń sìn apá ìgé sọ̀tọ̀ ń sìn ẹ̀wọ̀jú ayé àbẹ́rẹ́ tí ó ti pé bí ọjọ́ mẹ́ta péré mọ́nú àtàwẹ̀ àtàdúrà ó lóun ò ráyè. gbanigbani tá à ń sáyà ọlọ́run àwọn baba ńlá wa o mo yìn ológo fún àǹfààní látẹ́ fún mi láti tún gbéṣẹ́ ìránṣẹ́ yìí jáde lásìkò yìí o mo wá gbàdúrà wípé kí ẹ tún fi ìmísí àti àṣẹ agbára ńlá yín ti eléyìí náà lẹ́yìn kí ẹ sì rán jáde sínú ayé fún ìṣelógo orúkọ ńlá ti Jésù. Àdúrà ọ̀nà àbáyọ àti ààbò tó dájú ni àkọlé iṣẹ́ ìránṣẹ́ eléyìí o ó sì dá lórí àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì àti ìjàmbá òpin ọdún. Dáàbò mi ọmọ Ọlọ́run dáàbò mi o dáàbò mi o Jésù ràn mí lọ́wọ́ dáàbò mi bí mo bá jáde nílé o bàbá dáàbò mi bí mo bá ń padà bọ̀ dáàbò mi káyé má ṣe tì mí ta lọ́fà dáàbò mi káyé má pa mí lára. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o àsìkò òpin ọdún báyìí jẹ́ àkókò tí onírúurú làlúrí àti àjálù búburú sábà máa ń ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ aráyé sì máa ń já sínú làálàá àti làásìgbò lọ́kàn ìjọ̀kan. Ìdí nìyí tọ́pọ̀lọpọ̀ ṣe máa ń gbọ́n jìnnìjìnnì tí wọ́n sì máa ń sá kíjokíjo láti wá ààbò àti ìṣẹ́gun kiri. Ohun tó sì wá bani nínú jẹ́ jùlọ níbẹ̀ ni wípé púpọ̀ nínú àwọn tó ń sáré sọ́tún sósì fún ààbò wọ̀nyí ni kò mọ ọ̀nà àbáyọ tòótọ́ kúrò nínú ìṣòro ayé wọn. Wọ́n ń torí ohun tí wọn kò rí sáré àìmọ̀dí lọ sí ibi tí wọn kò mọ̀ rí. Ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ tó ń sá fún kẹ̀kẹ́ ṣe ń kọlu tirẹ́là nínú wọn. Ìwé Hósíà orí 4 ẹsẹ̀ 6 wípé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí tí wọn kò ní ìmọ̀. Ohun tó sì fà á gan nìyí o tí Ẹ̀mí Mímọ́ ṣe gbé mi dìde nírú àsìkò yìí tó sì pa á láṣẹ fún mi láti máa fi ìmọ́lẹ́yìn rere tú àṣírí iṣẹ́ ìjàmbá àwọn ẹ̀mí èṣù lásìkò òpin ọdún pàápàá jùlọ lásìkò àwọn oṣù bàbàbà kí a lè fi ọ̀nà àbáyọ àti ìṣẹ́gun hàn fún àwọn ọmọ aráyé. Àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tó gbẹ̀yìn nínú ọdún September, October, November àti December jẹ́ àwọn oṣù pàtàkì tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ aráyé bẹ̀rù gidigidi nítorí wọ́n gbàgbọ́ wípé kò sí bó ti wù kó rí káwọn àjálù búburú àti ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ máa ṣẹlẹ̀ láwọn àsìkò náà. Ṣùgbọ́n òtítọ́ kan ṣoṣo tí mo fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ lónìí ni wípé ọjọ́ tàbí oṣù kan ò burú ju ọ̀kan lọ o. Bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan àbàmì tàbí àrà mẹ́rìírí kan bàbàrà nínú àwọn oṣù tó parí pẹ̀lú bàbàbà tó ju àwọn oṣù tó kù lọ. Àwa ènìyàn là ń pín ọjọ́, àwa là ń pín oṣù, àwa là ń sọ wọ́n lórúkọ. Bẹ́ẹ̀ sì ni gbogbo àjálù búburú tó máa ń ṣẹlẹ̀ nínú àwọn oṣù kọ̀ọ̀kan kò sẹ̀yìn àfọwọ́fà àti àìkíyèsára àwọn ọmọ ènìyàn o láti pàṣẹ ìmísí àwọn ẹ̀mí òkùnkùn. Gẹ́gẹ́ bí ìṣíníyè tí Ẹ̀mí Mímọ́ fi fún mi mo rí wípé oríṣi nǹkan 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa ń fa ìjàmbá àti àjálù búburú lásìkò òpin ọdún. Àkọ́kọ́ nínú wọn ni ìkánjú. Àsìkò òpin ọdún jẹ́ àkókò tí ìrìn àjò máa ń pọ̀ gidigidi. Àwọn oníṣòwò àtàwọn alájàpá máa lọ rajà wọn á sì lọ máa tà á fún àwọn oníbàárà wọn. Àwọn ènìyàn múra síṣẹ́ láti rówó ra nǹkan ọdún. Ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ àti ìnáwó bíi ìjáde òkú, freedom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn ènìyàn sì sábà máa ń fi sí àsìkò òpin ọdún láti mú kí ìrìn àjò wọn lè yá kánkán. Púpọ̀ nínú àwọn ènìyàn ló sábà máa ń fi ìkánjú ṣe gbogbo nǹkan lásìkò tọ́dún bá ti ń bọ̀ báyìí o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni kì í tilẹ̀ rójú ráàyè gbàdúrà kí wọ́n tó jáde nínú ilé wọn. Àwọn awakọ̀ náà sì máa fi ìkánjú sáré àsápajúdé. A máa overtake ọkọ̀ mìíràn láì farabalẹ̀ wọ̀ ọ́kàn wọn. Àwọn àtúnṣe tó yẹ kán ṣe lára ọkọ̀ wọn kán tó jáde nílé wọn á bójú fò. Ọ̀pọ̀lọpọ̀ wọn kì í tilẹ̀ bìkítà láti ṣàkíyèsí àwọn road signs. Àfi kẹ́lòmíín mú tí àmupara ìrà káwọn dírẹ́fà máa bára wọn ṣe competition eré sísá lójú títì, èpè ṣíṣe àti ìjà àjàkú akátá pẹ̀lú àwọn èrò inú ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń fẹ́ tàtì kó pààrà Àkúrẹ́ lẹ́ẹ̀mejì kílẹ̀ ó tó ṣú. Wọ́n ń fẹ́ tàtì Ìbàdàn lọ sí Kútúwéńjí kí wọ́n ti Kútúwéńjí jáde sí Kàfàǹṣà kí wọ́n sì tún padà wá sun Ìbàdàn lálẹ́ ọjọ́ náà gan. Wọ́n ń fẹ́ ṣe wéréwéré kí wọ́n ó dé wéré ilé, kán ṣe wàràwàrà kí wọ́n dé Ìwàràjà, ká gbọ́nà Àbújá jásàbújá. Wọn ò ro tẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n kó sínú ewu ìjàmbá ọkọ̀.
bí wọ́n bá ti kìlọ̀ fẹ́ lómi ìpèrè tó ń sáyé pọ̀ ju ìgbà náà láwọ́ ẹ̀ṣẹ̀ ránjú kan bíi ti dìgbòlẹ̀gún akéjìká sókè bíi tàtùpá ọlọ́wọ́ òsì akétìbọ̀dá bíi dehoro àwa payín pọ̀ bíi ti dìgbòlèṣù atẹnamọ́kọ̀ bíi pé ṣiṣẹ́ ń jẹ táyà báwọn road safety tàbáwọn ọlọ́pàá bá sì dá mí ìdúró nínú wọn kàkà kó farabalẹ̀ gbọ́n tó fẹ́ sọ adijumọ́ gbárí bíi dìgbòlugi àwa máa wàwàkúwọ ọkọ̀ bí afọ́jú ajá tó ti ya dìgbòlugi táyà ọkọ̀ sì rèé ló ti látàn yìí o kìnnì kan náà sì ló ń dún worowóró lábẹ́ ọkọ̀ táwọn èrò ń kígbe pẹ́pọ́ kíyèsí o ṣùgbọ́n tó jẹ́ wípé níṣẹ́ ló ń fi wọ́n wé láńgídí bí ìjàmbá kan bá sì wá ṣẹlẹ̀ pẹ́rẹ́ wọ́n á máa pariwo pósù bàbá tún ti gbé ṣe ẹ̀dẹ́ o nǹkan kejì tó máa ń fa àjálù burú lásìkò tọ́dún bá ti ń bọ̀ báyìí ni ayọ̀ àyọ̀pọ̀rọ̀ àwọn ọmọ ènìyàn nígbà tẹ́lómi bá ń jẹun tó yó tán láwọ́ bẹ̀rẹ̀ sí ní ṣeré bẹ́kùnbẹ́kùn orójú tán ó ń wá ìrójú kiri irú wọn lè ro inú ọkọ̀ tó máa ń bú lọ́bà pó ti ń ṣe sílójù wọn á ní kó tẹná mọ́kọ́járe nítorí kójú ń kán àwọn ń tà wọn o olórí burúkú sí lọ́rọ̀ irú wọn o tí kì í kó bá igi oko èèyàn náà nírú wọn máa ń fẹ́ kó bá nítorí náà ìwọ dráìvà bí wọ́n bá ń tì ọ́ ó jẹ́ má tirẹ̀ ṣé o rántí pé ẹ̀mí ò láàrọ̀ fún ìdí èyí gbogbo ẹ̀yin arìnrìn àjò ìwọ̀nyí ni àwọn ẹsẹ̀ ìbéèrè tí ẹ máa kà pẹ̀lú àdúrà kí ẹ tó jáde nílé o ẹ ó máa ka psalm 121 psalm 114 àti psalm 118 lẹ́yìn náà lẹ́wàá máa gba àwọn àdúrà báyìí pé olúwa ìwọ ló ti ṣe ìlérí fún mi nínú ìwé psalm 121 pé ìwọ pa àlọ́ àti àbọ̀ mímọ́ nítorí náà gbogbo ìrìn àjò mi tó kù sórí ilẹ̀ ẹ wá darapọ̀ mọ́ mi kí ẹ sì pa mí mọ́ kúrò nínú ibi gbogbo ní orúkọ Jésù kí gbogbo ìdíwọ́ àti ìdènà kó máa parẹ́ níwájú ìrìn àjò mi gbogbo kí n má ṣe lọ ìrìn àjò alọ́ọ̀dé kí n má ṣe ràjò gbésájò nítorí pé ìrìn àjò Mósè pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì láàrin agbami òkun pupa kò mú àbámọ̀ dání bẹ́ẹ̀ ni Kélébù àti Jóṣúà wọn kò parẹ́ sí ìrìn àjò lágíjú o wọn gúnlẹ̀ sílẹ̀ ìlérí wọn ni bẹ́ẹ̀ sì ni ìrìn àjò Jésù olùgbàlà lọ́jọ́ tó gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù kò mú ibi kan dání bí ó bá wá rí bẹ́ẹ̀ ìrìn àjò mi gbogbo lálọ àti lábọ̀ lórí ilẹ̀ lójú òfurufú àti nínú ọkọ̀ ojú omi kò gbọ́dọ̀ yọrí sí ìbànújẹ́ o ní orúkọ Jésù gbogbo ẹ̀yin alápatà ojú pópó tó máa ń ti bí ìjàmbá ọkọ̀ pín ẹran ara àwọn ènìyàn láti fi ṣe ìrúbọ fáwọn àlùjọ̀nú mùjẹ̀mùjẹ àti jẹ́ránjẹ́rán ẹ máa pàdánù lórí ọ̀rọ̀ ayé mi o ní orúkọ Jésù ẹ̀yin afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin àtigun mẹ́rẹ̀ẹ̀rin jùgúnjùgún ọ̀run o àfẹ́yíká ìjì àjìjà afẹ́fẹ́ líle òde ọ̀run àti ìjì àjàyíká ìbínú Olódùmarè ẹ kọjá lọ sí gbogbo ojú pópó láti ilẹ̀ Haúsá dé ilẹ̀ Yíbò dé gbogbo ilẹ̀ Yorùbá kí ẹ sì máa pa ibi àti ásídẹ́ǹtì rẹ kúrò lójú ọ̀nà àwọn arìnrìn àjò ní orúkọ Jésù ìjì kan kò lè jàjàjà kó dọ́kọ̀ àwọn àpọ́stélì nù lórí òkun Gálílì àfi kí wọ́n dé ibi tí wọ́n ń lọ dandan ní o nítorí pé lọ́jọ́ kìíní àná nígbà táwọn àgbààgbà méjìlá ń ti Kápánámù bọ̀ wá sílé àwọn ará Gàdárà ìrìn àjò wọn gba orí òkun Gálílì kọjá Jésù olùgbàlà ló ṣèkẹtàlá wọn nínú ọkọ̀ ojú omi òun la ṣẹ́gun ṣẹ̀tẹ̀ tó bá wọn parìkíṣí àti ìmùlẹ̀ ìbọ̀dè tó ń bẹ láàrin ẹbọra olúwẹ̀rẹ̀ inú omi àtàwọn àlùjọ̀nú inú ìjì lẹ́nu mọ́ lọ́jọ́ tí irú omi ń pa kúrukú mọ́ wọn tó ń dúkùkù lájà tó sì ń ràn yẹn tó ní dandan lá àfi kóhun ó dọkọ wọn nù lójú ọ̀nà ọba tó pa ìjì lẹ́nu mọ́ níwájú àwọn àpọ́stélì wá bá mi pa gbogbo ìjì lẹ́nu mọ́ nínú ìrìn àjò ayé tèmi náà ní orúkọ Jésù nítorí pé àwọn áńgẹ́lì kì í lọ sógun àlọ́ọ̀dé ọmọ Ọlọ́run kò gbọ́dọ̀ ràjò gbésájò nítorí náà àtèmi àtàwọn ará ilé mi a kò gbọ́dọ̀ lọ rìn àjò àrìnrà o ní orúkọ ńlá ti Jésù ìrìn àjò tó máa ń sọ ní di aláàbọ̀ ara mi ò gbọ́dọ̀ bá wọn rìn o ìrìn àjò téèyàn rìn tó ń jáde kúrò nílé lódindi tó wá ń padà sílé lẹ́yọyọ Olúwa bá mi parẹ́ kúrò ní iwájú mi ní orúkọ Jésù ìrìn àjò téèyàn rìn táwọn mọ̀lẹ́bí lọ ń pàdé ẹni nílé ìwòsàn tàbí ní mọ́ṣúárì kò gbọ́dọ̀ jẹ́ ìpín tèmi o ní orúkọ Jésù mọ́tò tó ń gbèrò ní gáréjì ayé tó ń dà wọ́n sílẹ̀ ní bus stop cemetery orí mi kọ́ lónìí o ní orúkọ Jésù ọkọ̀ onímọ̀rìwò kò gbọ́dọ̀ gúnlẹ̀ síwájú ilé mi ní orúkọ Jésù gbogbo ibi táwọn ẹ̀mí òkùnkùn ti kápákúté sí nínú ìrìn àjò ayé mi Olúwa ṣáájú mi débẹ̀ lónìí
kí o sì fi iná ajónirun pa wọ́n rẹ́ kúrò lọ́nà mi ní orúkọ Jésù. Ẹ̀yin àlùjọ̀nú tó máa ń da ọkọ̀ àwọn arìnrìn àjò nù lópópó, ẹ bìlà kúrò níwájú tèmi o ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù o wá ṣe ààbò lórí gbogbo àwa tí a jọ ń rin ìrìn àjò nínú ọkọ̀ yìí, kí gbogbo wa ó gúnlẹ̀ sí èbúté ayọ̀ wa ní orúkọ ńlá ti Jésù. Àmín. Ọlọ́run mo bẹ̀ ọ́ kí ààbò rẹ̀ bò mí o, kí o pa mí mọ́ lópin ọdún. Ọlọ́run mo bẹ̀ ọ́ kí ààbò rẹ̀ bò mí o, kí o pa mí mọ́ lópin ọdún. Ohun mìíràn tó tún máa ń fa àjálù ibi lásìkò òpin ọdún báyìí ní ìpayà àti ìbẹ̀rùbojo àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ aráyé ló ti ní wrong mentality nípa àwọn oṣù bàbàbà. Wọ́n ti gbàgbọ́ wípé báwọn fẹ́ tàbá wọn kọ̀, ó ṣáà ti di dandan kíkiní kan búburú ṣẹlẹ̀ sáwọn tàbí sí mọ̀lẹ́bí àwọn kan. Wọ́n á ní bó ṣe máa ń ṣẹlẹ̀ lọ́dọọdún kúkú nìyẹn. Nígbà téèyàn bá ti gbìn sínú ọkàn ara rẹ̀ wípé oṣù ìbànújẹ́ àti ìṣẹ̀lẹ̀ búburú làwọn oṣù bàbàbà, á di wípé káwọn ẹ̀mí èṣù náà sì bẹ̀rẹ̀ sí ní gbé onírúurú ìran òdì, àsọtẹ́lẹ̀ búburú àti àlákàlà wá. Níwọ̀n ìgbà tí Bíbélì náà sì ti jẹ́rìí sí wípé kó rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ọkàn rẹ, á jẹ́ wípé ẹnu oníkọ́ fúnra ẹ̀ ló fi ń pekú nìyẹn o. Ṣùgbọ́n lábẹ́ àkóso bó ti wù kórì, àwọn ẹ̀mí èṣù kò ní lè ṣe ọ́ níbi. Ìyẹn bí ìgbàgbọ́ rẹ bá dúró lórí ẹ̀jẹ̀ àti òdodo Jésù, tí ó sì ń fi ìgboyà kọrin báyìí pé Nípa ìfẹ́ Olùgbàlà kí o sì kàn, ojú rere rẹ̀ kí padà kí o sì kàn. Ọmọ rẹ̀ jẹ́ tó wá tán kí pélé dídòrè ọba, agbára lọ́wọ́ tó gbà ní orí sí kan. ìkẹrin nínú àṣírí ohun tó máa ń fa ìjàmbá lásìkò àwọn oṣù bàbàbà ní ètò àsè àti àpèjẹ ìbọ̀dè táwọn àgbáríjọpọ̀ òkùnkùn àgbáyé sábà máa ń ṣe lásìkò òpin ọdún. Bí wọ́n bá ti ń múra láti ṣe ayẹyẹ àti ìpàgọ́ òkùnkùn wọ̀nyí, ni wọ́n sábà máa ń rán àwọn ọmọ ogun dúdú agbódegbè èṣù jáde sínú ayé láti lọ máa wá àwọn ohun èlò fún ìdáná ayẹyẹ náà. Wọ́n lè wí pé kẹ́lómi nínú wọn lọ wá apá àràgó mẹ́rin wá, ìtàn ẹlẹ́dẹ̀ mẹ́fà ni wọ́n ní kẹ́lómi lọ wá, àgbá epo mẹ́ta sì lẹ́lòmí ń wá kiri nínú wọn. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, orí ẹnì kankan wa ò ní gbàbọ̀dé ní o, nítorí pé bá àwọn ẹ̀mí òkùnkùn bá ń dárúkọ ràgó, èèyàn tí ń rí ni wọ́n ń pè bẹ́ẹ̀ o. Àwọn tó sanra tí wọ́n sì lómi lára dáadáa ni wọ́n máa ń pè ní ẹlẹ́dẹ̀ nínú ìjọba mẹ́numọ́ amòòkùnṣìkà. Ìjàmbá ọkọ̀ sì jẹ́ ọ̀nà kan pàtàkì tí wọ́n máa ń lò láti mú pinnu àti ète wọn ṣẹ. Nítorí náà ní ìkóríta tí a dé yìí, mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi gbáradì láti jágbọ́n àdúrà fún ààbò tó dájú. Bí o bá fẹ́ gba àwọn àdúrà ààbò tí mo bá máa pè yìí, ó lè wà nínú àwẹ̀ ọlọ́jọ́ 12. Àwa ka àwọn ẹsẹ̀ Bíbélì yìí: Psalm 27, Psalm 57, Psalm 59, Psalm 91 àti John chapter 15 verse 1 to 10. Lẹ́yìn náà ni wàá wá máa gbàdúrà báyìí tẹ̀lé mi wípé Olúwa fi èmi àti ìdílé mi pamọ́ síbi pàlàpàlà àpáta Kábárì, láàrin jùgbùjùgbùn àgbélébú, níbi tí ìjìkìjì ayé kan ò lè jáde, níbi tí ìnáwọ́jà àwọn ìkà apanilẹ́kúnjẹ ayé kò lè dé, ní orúkọ Jésù. Olúwa mú mi jókòó síbi ìkọ̀kọ̀ rẹ lábẹ́ òjìji apá rẹ, kí àṣìta ìbọn stray bullet, ọfà àwọn tafàtafà tàbí ìjàmbá àwọn alákòóbá má lè súnmọ́ tòsí ọ̀dọ̀ mi, ní orúkọ Jésù. Ọba ayérayé o, máa tọ́ ìṣísẹ̀ mi, kí n má ṣe ṣubú sínú ìkẹ́kùn àwọn pẹ́yẹ́pẹ́yẹ́, kí o sì pa mí mọ́ kúrò lárọ̀ọ́wọ́tó àwọn ẹbọra mùjẹ̀mùjẹ̀, ní orúkọ ti Jésù. Bí ìjì bá ń jà lọ́tún tó ń pa ẹgbẹẹgbẹ̀rún lápá ọ̀tún, bí ìjì bá ń jà lósì tó sì ń pa ẹgbẹẹgbàrún lápá òsì, tí kìjikìji mímí ilẹ̀ ń mì tìtì, tí gbogbo ayé ń dolóbìrípo, bá gbogbo ọ̀pọ̀ bá ń dún kógókógó níwájú, táriwo ìpọ̀n rérí ẹkún tantantan bọ̀ lẹ́yìn, kìkì ojú mi ni èmi ó máa fi rí o, tí èmi ó sì máa wòran àwọn ènìyàn búburú. Ṣùgbọ́n àjálù ibi kan kì yóò ṣubú lù mí, ní orúkọ ńlá ti Jésù. Nítorí pé Jésù Olúwa, ẹni tí ń ṣe kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò ìdílé Jésè ti jíǹde,
ó ti ipa ikú pa agbára ikú run, ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú àti ipò kú, ó yayọ̀ ìṣẹ́gun lórí wọn, ó sì ti fi ìṣẹ́gun fún mi. Nítorí náà ẹni bá ní kí n kú ni yóò gba ikú mi kú o, nítorí pé Fáráò ló gba ikú ọmọ Ísírẹ́lì kú láàrin agbami òkun pupa, Ámánì gba ikú Mọ́dékáì kú ní Ṣùṣánì. Iná ìléru ọba tí a torí àwọn Hébérù mẹ́ta dá, àwọn ẹlòmíì ni wọ́n fi sùn. Idà ẹ̀jẹ̀ tí Hẹ́rọ́dù torí Jésù gbé sókè nígbà tó wà lọ́mọ ọwọ́, àwọn ọmọkọ́mọ ló fi pa o. Nítorí náà ẹnikẹ́ni tó bá ń fi ikú wá mi kiri, ìbá àṣẹ ọmọdé tàbí àgbà, ọkùnrin ni tàbí obìnrin, àwọn àfáà aláfọ̀ṣẹ tàbí àwọn wòlíì aṣàdúrà ṣẹbọ tàbí àwọn adáǹṣe, àwọn ni kó máa gba ikú mi kú lọ́dún yìí o, ní orúkọ ńlá ti Jésù. Ihò tí ọ̀tá wà kalẹ̀ fún Dáníẹ́lì, àwọn ọ̀tá bínúkú rẹ̀ ló padà ṣubú sí o. Ọ̀wọ̀n ikú tí Ámánì gbé lórí torí Mọ́dékáì, ọrùn ara ẹ̀ ló fi pokùnso. Idà ahun ní ń pa wọn, idà Gòláyátì ló padà pa Gòláyátì. Hẹ́rọ́dù ṣubú níwájú àwọn àpọ́sítélì, kíá ó ti dẹran onídìí. Nebukadnesari ọba agbéraga tó ní ta ni Olódùmarè níwájú Ṣádraki, Méṣákì àti Abẹ́dínígò lọ́jọ́sí, níṣe ló padà dé wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ o, ó sì dàgùntàn jẹmọ̀jẹmọ̀, ó gbénú gbóṣe bí ẹranko fọ́dún méje. Nítorí náà gbogbo ẹ̀yin ọ̀tá bínúkú mi o, ẹ máa ṣubú sínú kòtò ìparun ara yín ní orúkọ Jésù. Bíbélì wí pé ẹni bá wa ihò jíjìn fúnra rẹ̀ náà ni yóò ṣubú sí i, ẹni bá yí òkúta fúnra rẹ̀ náà ni yóò fi pa ara rẹ̀ lára o, ẹni bá sì jáwọ́ ọgbà tútù òun náà ni ejò yóò bù jẹ. Bí ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ìpètèpèrò àwọn ìkà lórí mi lónìí kó máa padà sórí ara wọn ní orúkọ ti Jésù. Nítorí pé mo ti di ọmọ lójú Ọlọ́run tí kò ṣeé fi gígùn, àkàndá Olódùmarè tí ò ṣeé taláyà, àyànfẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ò ṣeé bá forí gbárí. Mo ti dàpátá ìdìgbòlù lónìí o, tí kò ṣeé dárí sọ. Ẹ̀jẹ̀ mi di máńjèlé tí kò ṣeé mu fáwọn ẹlẹ́yẹ. Bẹ́ẹ̀ tilẹ̀ ran ara mi dẹ̀rẹ̀ èèwọ̀ tí ò ṣeé fẹnu kàn fáwọn àlùjọ̀nú jẹranjẹran ní orúkọ ti Jésù. Ewu iná kò gbọdọ̀ kó ìdágìrì bẹ́jà nísàlẹ̀ odò. Ìyanu mẹ́wẹ̀ẹ̀wá ilẹ̀ Íjíbítì, àṣẹ Ọlọ́run ni ó pé kò gbọdọ̀ súnmọ́ tòsí ilẹ̀ Góṣẹ́nì ní bùgbé àwọn ọmọ Ísírẹ́lì. Nítorí náà mo da ìṣẹ̀dá mi papọ̀ pẹ̀lú orí tí a fi adé ẹ̀gúndé, àtomi ara àtẹ̀jẹ̀ ara mi mo dà wọ́n papọ̀ mọ́ bí ọ̀kọ̀ ẹ̀gbẹ́, níbi tó rí sun omi àtẹ̀jẹ̀ ti sun pàdé ní ọba mi olùgbàlà lórí àgbélébú. A ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ètùtù ìwà láàyè mi. Nítorí náà ẹ̀jẹ̀ mi kò gbọdọ̀ ta sílẹ̀ o. A ti fi ẹran ara Jésù ṣe ìrúbọ fún ìràpadà ẹ̀mí mi. Ẹran ara mi kò sì gbọdọ̀ di ìjẹ fáwọn ẹbọrọ òpin ọdún o, ní orúkọ Jésù. Bí aburú bá ń lọ níwájú, mi ò gbọdọ̀ bá o. Bí ìjàmbá bá ń tọ̀nà ẹ̀yìn rìnbò, kò gbọdọ̀ lé mi bá. Àtàpá ọ̀tún àti òsì mi ká dàlúgbúrú máa ré dànù ní orúkọ Jésù. Olúwa sọ ibùgbé àti agbègbè mi di ilẹ̀ Góṣẹ́nì, kí o sì mú kí èmi àti ìdílé mi máa gbé lálàáfíà, kí ìró ayọ̀ àti orin yìí sì máa fojoojúmọ́ gbẹnu wa kankan ní orúkọ Jésù. Ẹ̀yin ẹbọra ikú àtẹ̀yìn àlùjọ̀nú ibojì òkú dáhẹ́rẹ́ káàkiri ojúlé dé ojúlé lásìkò òpin ọdún báyìí, ẹ kò gbọ́dọ̀ ní pàdé mi o. Kí àdírẹ́sì ilé mi kí ó rú yín lójú, kí fóònù nọ́mbà mi ó sápá yín lórí, kí ẹ má sì ṣe lè tẹ́kì mẹ́sẹ̀jì ìbànújẹ́ kankan sí mi lọ́nà kankan ní orúkọ Jésù. Ẹ̀yin àlùjọ̀nú ìpòǹrérí ẹkún, ẹ̀yin ìwìn búburú alúgbógún ọ̀fọ̀, àtẹ̀yin ẹbọra tó ń pín lẹ́tà ìbànújẹ́ kiri, mo fi àṣẹ orí Kávárì bá yín wí, ẹ kò gbọdọ̀ fíláṣì nọ́mbà mi o ní orúkọ Jésù. Bí wọ́n bá ń ra ikú ní tọ́rọ́, tí wọ́n ń gbaṣọ ìsìnkú láwìn, tí wọ́n ń ṣe promo pósí, tí wọ́n sì ń ṣe bonanza omijé kíkorò, èmi àti ìdílé mi kò gbọdọ̀ bá wọn kópa níbẹ̀ o ní orúkọ Jésù. Olúwa, bí wọ́n bá sọ ikú òjijì di tékèwé tí wọ́n ń pín kiri lọ́fẹ̀ẹ́, tí wọ́n ń fọ́n orí burúkú táwọn èèyàn ń bò ó, táwọn ọmọ aláyé sì ń fi ikú ọ̀wọ̀wọ̀ ṣèfàjẹ́ níbi gbogbo, orí tèmi àti ìdílé mi kọ́ o ní orúkọ Jésù. Nítorí a ti kọ́ nípa tèmi wípé èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa kókè kí ògbó ọlá ńlá orúkọ Olúwa ni. Bí ó bá wá rí bẹ́ẹ̀ ńkọ́, gbogbo pósí ikú, pósá òbítúárì, aṣọ ọ̀fọ̀ àti ti ìsìnkú kó máa jóná dérú níwájú mi, kí ẹ̀jẹ̀ Jésù sì máa dípò tó ikú pa ní orúkọ ńlá ti Jésù. Ogun ìkáwọ́lérí fẹsẹ̀ janlẹ̀, ìfọwọ́lẹ́rán ronú,
ìkágóńgó sọkún pẹ̀lú ìfọwọ́ ìbànújẹ́ léni léjìká rẹni dákẹ́ ẹkún. Mo fagilé, mo kọ̀ ọ́, kì í ṣe tèmi ní orúkọ Jésù. Gbogbo ogun ìbánidárò yéè ó ṣe irú kílè yìí. Ìjòkó ọ̀pọ̀tí ni ẹ̀kọ́ ìbànújẹ́ táyọ̀ ń fìrọ́jú mu àti bàtà ọ̀fọ̀ bíbọ́ sẹ́nu ọ̀nà ẹni kò sì gbọ́dọ̀ tó kan ìdílé mi o ní orúkọ Jésù. Ẹni táburú lè ṣẹlẹ̀ títí yóò kàn mí tàbí kan ìdílé mi. Àwọn ìṣẹ̀lẹ̀ láabi tó máa ń dàbànújẹ́ pọ̀ máa yọ ẹni lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún. Afẹ́fẹ́ Ọlọ́run ọ̀gá ògo, ẹ máa fẹ́ wọn dànù kúrò níwájú mi ní orúkọ Jésù. Gbogbo ìran òdì, àlá ìbọ̀dè àti àsọtẹ́lẹ̀ búburú táwọn ẹ̀mí òkùnkùn ti fi paroko ìjàmbá sínú ayé mi àti èyí tí wọ́n ti fi ránṣẹ́ sínú ẹbí mi, agbára ẹ̀jẹ̀ Jésù ó yá bá mi yí wọn dànù ní orúkọ Jésù. Gbogbo ìfarahàn búburú ojú àlá tó máa ń fa ìpọ́njú àti àgbàná ọdọọdún, Olúwa jẹ́ kí wọ́n parẹ́ níwájú mi bí ebi ti máa ń pòórá níwájú afẹ́fẹ́ ní orúkọ Jésù. Gbogbo ibi tí mo lẹ́bi lára sí lábẹ́ ọ̀run, lábẹ́ oòrùn lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, Olúwa bá mi fi ìṣọ́ rẹ ṣọ́ wọn o, fi ààbò rẹ tó dájú bò wọ́n, káfẹ́fẹ́ má ṣe ṣọwọ́ òdì sí wọn ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù bá mi pa gbogbo ìwé àkọsílẹ̀ ìbọ̀dè rẹ níwájú mi lónìí o, kí o sì tún ìtàn ìgbésí ayé mi kọ sí rere lónìí ní orúkọ ńlá ti Jésù. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mò ń tẹ̀síwájú nínú àwọn ìjìnlẹ̀ àṣírí tí mò ń túbọ̀ látẹ̀yìnwá. Mo fẹ́ ṣàlàyé nípa àwọn àlùjọ̀nú ìbẹ̀rù mẹ́rin tó máa ń fa àjálù búburú lásìkò òpin ọdún. Káwọn ọmọ aláyé lè mọrú ibi tí wọ́n lè máa dojú àdúrà kọ ni o. Àkọ́kọ́ nínú wọn ni mo pè ní tafàtafà. Iṣẹ́ tàwọn yẹn ní láti máa ta ọfà ìṣìwàwù, àṣìṣe, àṣìsọ, èdì, ẹ̀fọn àti àṣàsí sínú ayé àwọn ọmọ ènìyàn lásìkò òpin ọdún. Wọ́n lè fi ẹ̀mí èdì ti ẹni tó sùn nínú yàrá ẹ̀ jáde lójijì wípé kó jáde lọ kó sì lọ dáná mọ́ mọ́tò tó ń lọ jẹ́jẹ́ tiẹ̀ lẹ́nu, tàbí kí wọ́n ṣe dẹ́gbẹ̀ ọkọ̀ láṣepa kó lè lọ fa ìmọ̀ọ́mọ̀ tí àmupò yí ojú kó sì pèrò sọ́kọ̀ kó bá lè lọ fẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni ṣòfò sójú ọ̀nà. Ẹ̀yin ọmọ aráyé o, bí ẹ bá ti ń kíyèsí àwọn ènìyàn tó ń ṣe nǹkan bí èdì bí àṣàsí bí àrántí lásìkò òpin ọdún, àdúrà ní kẹ́ ẹ fi máa ran irú wọn lọ́wọ́ o, kẹ́ ẹ má ti ṣe bá rú wọn jà o, nítorí wípé ọ̀rọ̀ wọn kìí ṣe ojú lásán o, iṣẹ́ òkùnkùn ni o. Àwọn pẹyẹpẹyẹ ní ìsọ̀rí àwọn ẹ̀mí òkùnkùn kejì tó máa ń ṣiṣẹ́ ìjàmbá lásìkò òpin ọdún. Àwọn yẹn ló máa ń dẹkùn sílẹ̀ láti mú àwọn ọmọ aráyé nípa ìwòkuwò, èròkèrò, ìfẹ́kúfẹ́, ìsọkúsọ, ìṣekúṣe, ìjẹkújẹ, ìgbàkúgbà, ìrìnkúrìn, ìdákúdá àti ìmukúmu. Bírú àwọn ẹni bẹ́ẹ̀ bá ti fa ìkíyèsára ṣubú sínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ tán, iye wọn wá ṣí, ojú wọn wá wálẹ̀, wọn á sì bẹ̀rẹ̀ sí ní gé kàbámọ̀ jẹ. Àwọn alápatà ojú pópó jẹ́ ẹbọra mìíràn tó sábà máa ń ṣiṣẹ́ ìjàmbá lásìkò òpin ọdún. Àwọn ló máa ń fi ìmísí òkùnkùn dọkọ̀nù tí wọ́n sì máa ń tibi ìjàmbá ọkọ̀ kún ẹran ara àwọn ọmọ ènìyàn yẹ́lẹ́yẹ́lẹ́. Ẹ̀jẹ̀ àwọn tó bá fara pa níbi ásídẹ́ǹtì làwọn fi máa ń ṣe fún ọbẹ̀ ń tiwọn, tí wọ́n á sì fomi jó ojú àwọn olùbánikẹ́dùn ṣé omi àmúgùfẹ̀ níbi ìjàmbá ọkọ̀ lójú títì. Àwọn jẹranjẹran àti àwọn mùjẹ̀mùjẹ́ sì jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ àti olùṣe búburú kan náà pẹ̀lú wọn. Ẹnikẹ́ni tí Ọlọ́run bá ṣí lójú inú nínú àwọn awakọ̀ nìkan ló lè rí onírúurú àwọn ẹbọra àtàwọn ẹ̀mí òkùnkùn tó sábà máa ń gbàkóso ojú pópó lásìkò òpin ọdún báyìí. Ìdí nìyẹn tí mo ṣe fẹ́ kí gbogbo ẹ̀yin ọlọ́kadà, ẹ̀yin awakọ̀ èrò àti gbogbo ẹ̀yin ọlọ́kọ̀ àdáni kí ẹ fi ìtara ńlá pe orúkọ Jésù, kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní gba àwọn àdúrà wọ̀nyí tẹ̀lé mi báyìí pé: Olúwa, bí mo ti ń jáde lọ nínú àwọn ìrìn àjò mi gbogbo, wá gba ọkọ̀ yìí wà mọ́ mi lọ́wọ́, kí o sì mú mi gúnlẹ̀ sí èbúté ayọ̀ mi ní orúkọ Jésù. Iṣẹ́ àṣepa ayé àti ètàn àkànpá òkùnkùn tó máa ń mú káwọn awakọ̀ ṣìkọ̀ wà láti fa ìjàmbá ojú pópó, Olúwa
fi iná pa wọ́n run níwájú mi lónìí o ní orúkọ Jésù. Nítorí pé Mósè ti kó ọmọ Ísírẹ́lì gun ààlé òkun pátán ká lagbalúgbú omi ó tó panudé. Dáníẹ́lì ti jáde kúrò nínú ihò kìnìún káwọn ajẹranjẹ egun tó máa ṣòro. Àtèmi àtàwọn èrò inú ọkọ̀ yìí a kò gbọdọ̀ kàgbákò ikú òjijì o. Bẹ́ẹ̀ sì ni ìrìn àjò wa kò gbọdọ̀ mú àbámọ̀ dání ní orúkọ Jésù. Àrántí àti àṣàsí ayé tọ́ta fi máa ń ti àwọn awakọ̀ èrò láti fi gbó sọ̀nà àti láti fọ̀nà ṣegbó. Olúwa fi ọwọ́ iná yí ìdànù níwájú mi ní orúkọ Jésù. Afẹ́fẹ́ ayé tó máa ń gba steering lọ́wọ́ àwọn awakọ̀, òwúsùwúsù àwọn àjẹ́ àti ìpẹ́ǹpẹ́ àwọn àgbà tó máa ń ṣubú onímọ́tò lójú láti fa accident àti ìpàdánù ẹ̀mí. Olúwa fi ọwọ́ agbára ńlá yí kúrò níwájú mi o ní orúkọ Jésù. Gbogbo ogun alákòóbá àti alákòóràn níwájú mi, lẹ́yìn lọ́tún àti lápá òsì mi, ẹ̀mí mímọ́ sọ̀mọ́ wọn dasán lórí mi ní orúkọ ńlá ti Jésù. Olúwa fi ẹ̀jẹ̀ Jésù ṣe ìwẹ̀nùmọ́ àti ètùtù fún gbogbo ẹ̀yà ara ọkọ̀ mi o, kí kankan nínú wọn má ṣe gbàbọ̀dẹ̀ tì mí ní orúkọ Jésù. Mo gbàdúrà wípé kí ẹ̀jẹ̀ Jésù máa ṣàn níwájú gbogbo ìrìn àjò mi o, kó sì máa kéde fún ààbò tó dájú lórí mi àti gbogbo àwọn èrò inú ọkọ̀ yìí ní orúkọ Jésù. Àwọn abánirìnrìn àjò sọnidọ lórí burúkú, àgbákò èrò tó máa ń tinú ọkọ̀ dọkọ̀nù, Olúwa má ṣe jẹ́ kí irú wọn lè yà wọnú ọkọ̀ mi o lórúkọ Jésù. Gbogbo ojú ìbọ̀dì táwọn ọ̀tá aláyànlélẹ̀ fẹ́ fi sìn mí sọ́nà nínú ìrìn àjò mi, Olúwa bù ìfọ́jú lù wọ́n lónìí kí ó sì fi ìrìn àjò mi rú wọn lójú ní orúkọ Jésù. Irúgbìn ègún àti èpè tó ti fara pamọ́ sínú omi ara àti ẹ̀jẹ̀ mi, èyí tó ń retí àsìkò láti ti bí ìjàmbá ọkọ̀ dẹ́mi mi légbodò tàbí sọmídà láàbò ara, ẹ̀jẹ̀ Jésù o bá mi tì í jáde lónìí ní orúkọ Jésù. Àwọn wo nìkà tó ní mo ṣe àwọn tí wọ́n wípé dandan lá àbí káwọn ti pàṣẹ ìjàmbá ọkọ̀ yáró lára mi, Olúwa jẹ́ kí ìbọn wọn ó talẹ̀, kí pàkúté wọn sì mẹ́ran asán lórí ọ̀rọ̀ mi o ní orúkọ Jésù. Àtàlọ àti àbọ̀ nínú ìrìn àjò mi gbogbo, mi ò gbọdọ̀ rí ìfarapa, mi ò gbọdọ̀ rí ìjàmbá tàbí ìpàdánù ẹ̀mí o ní orúkọ ti Jésù. Àmín. Àmímọ́ Olúwa káyé mọ́ kí mi palẹ̀ ọdún mọ́, tì mí mú o Jésù kẹ́mi má dòkú o bàbá. Àmímọ́ Olúwa káyé mọ́ kí mi palẹ̀ ọdún mọ́, tì mí mú o Jésù kẹ́mi má dòkú o táyà kọ́mọ́. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi o, bóyá nínú ilé lẹ́wà tàbí nínú ilé ìtajà, bóyá nínú mọ́tò ni tàbí lójú òpópónà, àwọn kókó àdúrà tí mo fẹ́ pè nísinsìnyí ó wà fún àwọn tó ń dojúkọ ìṣòro kan tàbí ìpọ́njú tí wọ́n sì ń wojú Ọlọ́run fún ire ayọ̀ àti ìbùkún kan pàtàkì látòkè wá, pàápàá jùlọ lásìkò òpin ọdún báyìí. Ìwọ̀nyí ni àwọn ẹsẹ̀ Bíbélì tí ẹ ó kà ó: Psalm 69, Psalm 70, Psalm 86, Psalm 113, Psalm 126 àti ìwé Hébérù orí kẹwàá 32 sí 39. Wàá sì fi ààwẹ̀ funfun ọlọ́jọ́ méje gba àwọn àdúrà báyìí pé gbogbo ogun ìrágó, ìráre àti ìráhùn tó ti fẹ́ sọ́ra wọn di lógo àti identity card sínú ayé mi, Olúwa bá mi fi iná ṣí ìdànù kúrò lára mi lónìí ní orúkọ Jésù. Ìbànújẹ́ ọdọọdún àti ìjákulẹ̀ oṣooṣù tó ń fa ẹkún àdásún, ẹkún àsúnrìn, ẹkún àsúnsínú àti ẹkún àsúngbà nínú ayé mi, Olúwa bá mi fòpin sí ní kíákíá ní orúkọ Jésù. Olúwa bá mi fi idà ìbínú rẹ ṣe ìdájọ́ ìparun fún gbogbo alágbára òkùnkùn tó ń dènà ìmúṣẹ ìlérí Ọlọ́run nínú ayé mi ní orúkọ Jésù. Gbogbo àjọ òkùnkùn àti así ayé tọ́ta fi ń kú ògo àdúrà mi dànù bí ètìta ìrùbọ́ tí mo fi ń fojoojúmọ́ gbá àwẹ̀ àtàdúrà láì ní tẹsítímọ́nì, Olúwa fi iná pa wọ́n run o ní orúkọ ńlá ti Jésù. Àwọn ire ayọ̀ àti ògo tó ti yẹ kó tẹ̀ mí lọ́wọ́ láti January, ṣùgbọ́n táwọn ẹ̀ka ti sọ̀rọ̀ ságbede méjì ayé àti ọ̀run pẹ̀lú àwọn ògo ìbùkún gbogbo táwọn arógo bínú ògo ti fẹ̀ tanú tilẹ̀kùn mọ́, olóòfà ńlá òdi ọ̀run ó yàbọ̀ wá àṣẹ ńlá dá wọn padà fún mi lónìí ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí afẹ́fẹ́ àyípadà rere ó fẹ́ wọnú ayé mi lónìí, kí àyànmọ́ mi ó gba àtúnṣe,
kí kádàrá mi táyé ti sọ di rádaràdà ó padà wá di dáradára, kí èmi ẹni táyé ti ń lé sá sì padà wá di ẹni tí ayé ń sá lé ní orúkọ Jésù. Gbogbo àwọn ará àti ọ̀rẹ́, àwọn olùrànlọ́wọ́ àti olóore tó ti kórìíra mi láì nídìí, tí wọ́n sì ti kọ̀ mí sílẹ̀, Olúwa jẹ́ kí wọ́n gbúrò ìbújáde ògo rẹ nínú ayé mi, kí wọ́n sì padà wá foríbalẹ̀ fún ògo ọláńlá orúkọ rẹ nínú ayé mi kóṣù yìí tó parí ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ pàṣẹ lónìí káwọn olóore àti olùrànlọ́wọ́ mi má lè sùn, kán má lè sinmi tọ̀sán tòru títí wọ́n fi fi ayé mi wá mi rí o ní orúkọ Jésù. Olúwa bá mi lọ pàṣẹ fáwọn ẹni ńláńlá pàtàkì pàtàkì láti ibi gíga pàtàkì pàtàkì lórílẹ̀-èdè yìí, kí wọ́n máa wá fìrè ńláńlá pàtàkì pàtàkì tamílọ́rẹ kí oṣù yìí tó parí ní orúkọ Jésù. Ìwọ ẹsẹ̀ mi o, wàá fi ọwọ́ méjì kan ẹsẹ̀, ó yá bẹ̀rẹ̀ sí ní mọ̀nà síbi tí ire ayọ̀ mi wà o. Ìwọ orí mi o, wàá fi ọwọ́ méjì di orí yẹn mú, má ṣe padà lẹ́yìn mi o lọ́jọ́ tẹ́tẹ̀ mi bá ń lọ́rìn àjò síbi ògo àti gbéga mi láyé ní orúkọ Jésù. Ire ògo àti ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ tí ó mú kí gbogbo ará ọ̀rẹ́ àtàwọn aládùúgbò wa péjọpọ̀ bá mi gbégbá ọpẹ́, èyí tí ó mú káwọn ènìyàn máa fi irú ọlá àti ìgbéga tèmi tọrọ lọ́wọ́ Ọlọ́run. Olúwa jẹ́ kó yára ṣẹlẹ̀ ní kánkán nínú ayé mi, àní kí oṣù yìí tó parí ní orúkọ Jésù. Gbogbo ogun Fáráò tó bọ́ ọmọ Ísírẹ́lì wọnú òkun pa kò lè bá wọn jáde mọ́. Tóògùn lógun Fáráò ṣègbé sínú agbami. Nítorí náà gbogbo ogun àtègùn tó bá mi wọnú àdúrà yìí ó máa bá agbami àdúrà ṣàn lọ ní orúkọ Jésù. Àwọn àdúrà tí mo ti gbà yìí kó wá sí ìmúṣẹ dandan ní kankan ni láì ní ìdíwọ́ kankan ni, nítorí pé ní àtètèkọ́ṣe tí ọ̀rọ̀ àṣẹ jáde pé kí ìmọ́lẹ̀ wà, òòjọ́ náà ní ìmọ́lẹ̀ farahàn o. Òòjọ́ tí ọmọ Ísírẹ́lì dé etí òkun ní òkun ọpá pínyà níwájú wọn. Òòjọ́ tí Mósè fi ọ̀pá kan àpáta ò bá Mósè jiyàn, níṣẹ́ ló tú omi inú rẹ̀ jáde. Oòrùn àti òṣùpá ò kọ ohun Jóṣúà lọ́jọ́ tó fi ọ̀rọ̀ àṣẹ bá ọjọ́ sọ̀rọ̀. Níṣẹ́ ni oòrùn dúró gangan ní Gíbíónì, tí òṣùpá sì farabalẹ̀ sí ajá lónìí. Ìṣẹ́gun sì jẹ́ tàwọn ọmọ Ọlọ́run. Lọ́jọ́ tí Jésù olùgbàlà sọ̀rọ̀ àṣẹ, Lásárù ò lè kọ ohun Jésù o. Lọ́gán lòpọ̀ ọjọ́ kẹrin jáde kúrò níbojì, ó sì di alààyè ọkàn. Bí ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ọ̀rọ̀ àṣẹ tí mo ti sọ nínú àdúrà tòní, ẹ̀yin áńgẹ́lì ẹ̀bẹ̀ àwọn àyànfẹ́ o, ẹ pé ẹbọ àdúrà mi gòkè déwájú ìtẹ́ Olódùmarè lónìí o, kí ẹ sì fún mi lésì ayọ̀ láì sí ìdènà kankan ní orúkọ Jésù. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, ẹ jẹ́ kí n sáré lu àǹfààní láti sọ̀rọ̀ ní ṣókí lórí ìjàmbá ilé ọdún lílọ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ aráyé ni kò fura wípé púpọ̀ nínú ogun tó ń jà wọ́n ló ní gbòǹgbò nínú iṣẹ́ àṣepọ̀ àwọn àgbà òṣìkà ìdílé. Ọ̀kẹ́ àìmọye àwọn tó ti ń lọ sílé ọdún ní kì í sábà wáyè fún àdúrà tó gbóná láti dira wọn lámùrè kí wọn ó tó lọ. Ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ ènìyàn tó ń lọ ilé ọdún tògótògó, ṣùgbọ́n tó jẹ́ wípé níṣe ni wọ́n ń padà sí ibùgbé wọn láhoro. Òṣùbà táwọn obìnrin olórogún ilé gbé fẹ́ lòmíì ni wọ́n fi pàrókò ìsọdáwóró sí i lọ́wọ́ o. Àbí kí ló máa ń wà nínú òṣùbà? Ṣèbí òfìfo lásán ni wọ́n ń ṣù papọ̀ tí wọ́n láwọn ń gbóṣùbà fún yàn, àti wípé irú àwọn ẹ̀dá wo làwọn tó ń gbóṣùbà fún gan fún yàn? Ṣé wọ́n mọnú wọn ni? Lóòótọ́ ni wọ́n ń kí ọ, tí wọ́n sì ń kí ọ, bẹ́ẹ̀ ni wọ́n ti ń yẹ ọ sí pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà. Eyín wọn tó funfun kékeré bí ike ni wọ́n ń yó, tó fi lérò wípé ṣe ni wọ́n fi ọ lóòótọ́, ṣùgbọ́n sáwọ́ fẹ́lẹ́ tó bonú jẹ́ kí wọ́n rí fún èyí tó dúró kẹlẹkẹlẹ bí aró nínú wọn ni. Ibi tí wọ́n ti ń fọwọ́ rọmọ ẹlòmíì lórí, tí wọ́n láwọn kì í lórí kì í agboolé wọn, làwọn àgbà òṣìkà arúgbó panú ògbó ti dọ́gbọ́n fọwọ́ ìbọ̀dè tẹ́ lógorì. Àwọn ọmọ tí làwọn wò bá sì ṣe é pa, àwọn ìyá kókó a sì dọ́gbọ́n gbé kélébé sí wọn láyà. Wọ́n á ní ó lọ máa fi yẹn náà fínú ogun máa ń wo bí ẹ̀ bí wọ́n bá padà dá àyè wọn tán. Bàtà ẹsẹ̀ kan tẹ́lómi wá títí tí ò rí wọn, pákó ìfọnu, kànìkàn ìwẹ̀, aṣọ àwọ̀tẹ́lẹ̀, scarf tàbí fìlà tó lédè pòórá nílé ọdún. Ṣóṣà dáyín lójú pé kì í ṣàwọn ọ̀tá aṣọ ni mú ló ti dọ́gbọ́n fi ṣe nǹkan o. Àṣìjẹ oúnjẹ ìbọ̀dè lẹ́lòmíì jẹ nílé ọdún tán ló pàdánù ògùn àmútọ̀run wá. Ọlọ́run nìkan sì ló mọyì àwọn alásìkí àti ológun ènìyàn tó ti tẹnu gbó bí ọwọ́, tí wọ́n sì ti tẹnu fàya bí ọ̀bẹ nípasẹ̀ ìjẹkújẹ, ìmukúmu àti ìsọkúsọ nílé ọdún tí wọ́n lọ. Níbi tẹ́lómi ti ń ṣẹnu blabla tó ń ṣe kárí mi òbú asán tó ń fún yá tó ló ń wúwo. Gbogbo àwọn aṣọ aláṣọ tó lọ yá
láti wá fi ṣe fọ́rífọ́rí fáwọn tìlú òkè tó bẹ̀rẹ̀ sí ní náwó bí ẹlẹ́dà àwọn owó èlé tó lọ yá nínú ẹgbẹ́ alájẹsẹ́kù torí pé ó fẹ́ wálé ọdún ibẹ̀ làwọn àjẹ́ ìdílé àti ibi tọwọ́ ìbàjẹ́ bọ̀ lára ó ti lé ọdún dé tán ló tún padà síbi tó ti ń ta pure water nínú go-slow lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìwọ tó ń gbọ́ mi lónìí bí ó bá di dandan fún ọ láti lọ lé ọdún ààwẹ̀ funfun ọlọ́jọ́ mẹ́ta ni wàá bẹ̀rẹ̀ lọ́jọ́ tó bá kú ọ̀tún la tó fẹ́ rìnrìn àjò náà o wàá kọ́kọ́ ka àwọn ẹsẹ̀ bíbélì wọ̀nyí psalm 55 psalm 56 psalm 62 àti ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 17 sí 32 wàá sì bẹ̀rẹ̀ sí ní gba àwọn àdúrà báyìí pé bí mo ṣe múra láti rin ìrìn àjò lọ sílé ọdún mo rán iná àti mọ̀nàmọ́ná ṣáájú mi láti kọlu gbogbo àwọn òṣìkà ìdílé tó ti lè kánró sínú tàbí gẹ́gùndè mí ní orúkọ Jésù kí àlọ àti àbọ̀ mi nínú ìrìn àjò mi sílé ọdún ó rú ọ̀tá alájọbí lójú ní orúkọ Jésù gbogbo ẹ̀yin ẹbọra lálẹ̀ ẹ̀yin irúnmọlẹ̀ ìgún ìdílé àti gbogbo ẹ̀yin àgbà òṣìkà ìdílé mo bu ìfọ́jú ẹ̀mí lù yín mo sì fi yín sínú ìgbèkùn títí gbogbo ọjọ́ tí màá lò nílé ọdún yóò fi pé ní orúkọ Jésù àti ègún ìdílé táwọn ọlọ́mọṣú àtàwọn olórogún ilé máa ń dọ́gbọ́n pè lóúnjẹ ọdún láti fi paná ògo ìràwọ̀ orí mi kọ́ o ní orúkọ Jésù àtèmi àtayà àtàwọn ọmọ mi Olúwa fi ẹ̀jẹ̀ Jésù àtọwọ́ iná ẹ̀mí mímọ́ ṣe odi ààbò yí wa ká kọ́wọ́ ìbàdí má ṣe kàn wá kọ́fà ọ̀tá abínibí má ṣe lè bá ẹnikẹ́ni nínú wa ní orúkọ Jésù Olúwa tú àṣírí bí táwọn ìkà ìdílé fòkùnkùn bójú bá dèmí sí nílé ọdún kí o sì fi wọ́n ṣẹ̀sìn ẹlẹ́yà ní orúkọ Jésù àwọn ọ̀tá aṣọ́nimú tó máa ń dọ́gbọ́n fi ájú àtọ̀yà pẹ̀lú ìṣẹ́fẹ́fẹ́ asán bọ́lé sí ni lára láti fogun àtẹ̀yìn jani Olúwa jẹ́ kí wọ́n fọwọ́ ara wọn ṣera wọn lórí ọ̀rọ̀ mi ní orúkọ Jésù mo pa á láṣẹ wípé kí gbogbo ohun ìjọ olóró tọ́ta ti pèsè kalẹ̀ láti fi jà mí lógun bẹ̀rẹ̀ sí ní dojú ogun kọ àwọn ọ̀tá fúnra wọn ní orúkọ Jésù gbogbo oúnjẹ àtomi àti gbogbo ohun èlò mi kó gba ìyàsí mímọ́ ohunkóhun tàbí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbàbọ̀dé mọ́ mi o ní orúkọ Jésù Olúwa fún mi ní ọgbọ́n àti òye tó ga ju ọjọ́ orí àwọn ọ̀tá mi lọ kí o sì sọ gbogbo ètekéte wọn di ìṣirò mọ́ wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ mi ní orúkọ Jésù àmín. lákòótán ọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run o mo fẹ́ kí ẹ darapọ̀ pẹ̀lú mi láti jùmọ̀ gba àwọn kókó àdúrà tí mo fẹ́ máa pè wọ̀nyí àdúrà náà wà fún ríra ìgbàpadà gbígba ire ìbẹ̀rẹ̀ ọdún àti ìgbáradì fún ìrìn àjò àṣeyọrí nínú ọdún tuntun bí Ọlọ́run bá ti dá ẹ̀mí yín sí tó mú yín la ògbólógbò ọdún kọjá tó sì ti mú yín rí ọdún tuntun láyọ̀ èyí ni orin ìṣẹ́gun tẹ́ ó kọ́kọ́ máa kọ o. Àtọ́jú etí wọ́n ní bàbá ń tọ́jú mi. Òní yìí bá mi láyọ̀ òyìn Jésù. Ọ̀nà orí mi pèsè mi òrógùn àkóbá. Àlàáfíà ni mo wà sílé mi o. Àlàmì òkúta nípa ọ̀rọ̀ rẹ̀. Àlàmì òkúta nípa ọ̀rọ̀ rẹ̀. Àwa ọmọ tí ó rí àlàmì òkúta. Gbogbo báyé wà lágbàmì òkúté lọ. lẹ́yìn náà ni wàá wá bẹ̀rẹ̀ sí gba àwọn àdúrà náà báyìí pé Olúwa Ọlọ́run ọ̀run àti gbogbo àgbáyé o mo gbé ọ̀gá lónìí o mo sì fi ìyìn ògo àti ọlá fún ọ nítorí pé kì í ṣe mímọ̀ ṣe ọgbọ́n orí tàbí òdodo mi ni mo fi láwọ́ gbé ewu ògbólógbò ọdún tó kọjá já o bí kò ṣe nípa àánú ojúrere àti ìfẹ́ yín sí mi nítorí náà ni mo ṣe ń fi ìmoore ọkàn àti ayọ̀ ńlá dúpẹ́ fún àánú yín tí mo rí gbà pẹ̀lú ìrètí àti ìdánilójú wípé ẹ ó tún mú mi rí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ẹ̀mí gígùn àlàáfíà àti ìbùkún ọ̀pọ̀ yanturu ní orúkọ Jésù nítorí náà mo pa á láṣẹ wípé bí mo ṣe ń wọ ọdún tuntun yìí kí ọ̀run àánú ó ṣí fún mi kí ọ̀wàrà òjò ìbùkún sì máa rọ̀ lé mi lórí ní orúkọ Jésù gbogbo ilẹ̀kùn ire àti ìrànlọ́wọ́ tí mo ti fi làkàkà àti agbára kákà kàn títí tí lọ́dún tó kọjá tó kọ̀ tí ò ṣí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣí sílẹ̀ gbáradáda fún mi pẹ̀lú ìrọ̀rùn lọ́dún yìí ní orúkọ Jésù kí ìgbà ẹ̀rùn àti ọ̀gbẹlẹ̀ ó dópin nínú ayé mi kí ìgbà òjò ìbùkún sì bẹ̀rẹ̀ sí rọ̀ lé mi lórí ní orúkọ Jésù kí ìnira ó di ìtura fún mi kí ìrora mi ó di ìrọ̀rùn kí ìyanu yọrí sí ìyanu fún mi kí gbogbo ẹ̀rù sì di ẹ̀rí fún mi ní orúkọ Jésù gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ bí akúrasí látẹ̀yìnwá tí mo sì ti fúrúgbìn sí ṣùgbọ́n tẹ́gùn ìdílé àtàwọn ọ̀tá alátakò kò jẹ́ kí n rí bí kórè ó ti tó àkókò báyìí o
Olúwa ṣe ọdún yìí ní ọdún ìfẹ́ ní kórè ayọ̀ fún mi ní orúkọ Jésù. Mo pa á láṣẹ wípé gbogbo ẹ̀yin igi ògo mi tó ti wọ́wé, ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní rúwé padà kí ẹ sì máa yọ tuntun ní orúkọ Jésù. Kànga ògo tí mo ti ń fi dígá ìbànújẹ́ gbẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ó ti tó àkókò báyìí o kí kànga ògo ayọ̀ mi ó jákan orísun alágbálúgbú ìbùkún, kí ìpọ́njú àti ìbànújẹ́ ó sì dohun ìgbàgbé nínú ayé mi ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí ojúmọ́ ire ó mọ́ mi lónìí, kí ire ayọ̀ mi ó sì bẹ̀rẹ̀ sí ní farahàn ní orúkọ Jésù. Èdì kì í mú ọjọ́ kí ọjọ́ má lè yọ, àṣà tí ò gbọ́dọ̀ mú òòrùn kó òòrùn márùn, bẹ́ẹ̀ sì ni ògo òṣùpá àrùn mọ́jú ó kọjá ohun táyé ń ta sọ́ọ́dí o. Nítorí náà ìwọ oòrùn ògo mi o, gbogbo ayé ti ń retí ìbújáde rẹ o, ó yá bẹ̀rẹ̀ sí ní ràn kárí ayé ní orúkọ Jésù. Oòrùn ògo ayé mi tó ti bẹ̀rẹ̀ sí ní ràn báyìí kò tún gbọ́dọ̀ wọ ọkùn mọ́ o ní orúkọ Jésù. Mo gbàdúrà wípé kí àjálù ire, àrélù ire àti àkọlùkọgbà ire, ire níwá, ire lẹ́yìn, ire lọ́tún, ire lósì àti ire yíkáyíká ní kó máa jẹ́ ìpín mi nínú ọdún tuntun yìí o ní orúkọ Jésù. Gbogbo ibi tí mo bá ti fi ẹsẹ̀ mi tẹ̀ lọ́dún yìí ní kó máa di ilẹ̀ ire fún mi o ní orúkọ Jésù. Olúwa, níbo làwọn ọ̀tá farapamọ́ dè mí sí nínú ìrìn àjò ọdún yìí? Ẹ bá mi rán fa ìbínú yín lọ síbẹ̀ bí àrá àti mọ̀nàmọ́ná, kí ẹ sì fi iná ajónirun palẹ̀ wọn mọ́ kúrò níwájú mi ní orúkọ Jésù. Mo pàṣẹ fún gbogbo ẹ̀yin oṣù méjèèjìlá tó wà nínú ọdún yìí pé lábẹ́ àkóso bó ti wù kó rí, ẹ kò gbọdọ̀ mú ìbànújẹ́ tàbí àjálù burú wá bá mi o ní orúkọ Jésù. Gbogbo búburú tó máa ń bá wákàtí kọ̀ọ̀kan yọ nínú ọjọ́, wàhálà tó máa ń bá ọjọ́ kọ̀ọ̀kan yọ nínú ọ̀sẹ̀, ìjàmbá tó máa ń bá ọ̀sẹ̀ kọ̀ọ̀kan jáde nínú oṣù, àtàwọn làlúrí aburú tó máa ń bá oṣù kọ̀ọ̀kan wù jáde nínú ọdún, ẹ máa yàgò kúrò lọ́nà mi ní orúkọ Jésù. Ìwọ ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, má ṣe gbàbọ̀dè mọ́ mi o. Bí a bá rí ẹnikẹ́ni tí a dá láti inú erùpẹ̀ ilẹ̀ tó ń jẹun tó wù jáde láti inú ilẹ̀, tó ń fẹsẹ̀ tàbí orí rìn lórí ilẹ̀, tó ti wá ń gbìyànjú àti gbórí ilẹ̀ ṣe mí níbi, ìwọ ilẹ̀ níṣẹ́ ni kó o máa jìmọ̀ rú wọn lẹ́sẹ̀ ní o, kí wọ́n sì máa ṣubú sínú àjà ilẹ̀ lókèdèǹdé ní orúkọ Jésù. Ìwọ àti yọ ọjọ́ má ṣe gbàbọ̀dè mọ́ mi o, àti wọ̀ oòrùn, gúúsù àti àríwá, ìgbà ọ̀sán gangan àti ìgbà àjèjì òrùgànjọ́. Báyé bá bẹ̀ yín lọ́wọ́ ìbọ̀dè tì mí, ẹ kò gbọ́dọ̀ gbá o, níṣẹ́ ni kẹ́ ẹ dá ẹrù padà fẹ́lẹ́rù ní orúkọ Jésù. Ẹ̀yin ọ̀run o, ẹ dì mí lámùrè ogun lónìí o, àtèmi àtayé àtàwọn ọmọ mi, kí ẹ sì mú wa ju aṣẹ́gun lọ ní gbogbo ìyà gbogbo nínú ọdún yìí ní orúkọ Jésù. Àmín. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi o, mo fẹ́ kí ẹ tún máa retí iṣẹ́ ìránṣẹ́ ńlá kan tó ń bọ̀ lọ́nà láìpẹ́ yìí o. Àkọlé yẹn ni mo pè ní ìjàmbá ojú àlá. Ó máa jáde sínú ọdún àti fídíò CD. Níbẹ̀ ni màá ti ṣe àtúpalẹ̀ àlàyé lórí onírúurú àwọn ọ̀nà táwọn ẹ̀mí òkùnkùn máa ń gbà láti tọ́jú àlá fúrúgbìn ìbànújẹ́ sínú ayé àwọn ọmọ ènìyàn. Oríṣi àlá mélòó ló wà? Àwọn wo ni wọ́n ń pè ní ẹni ẹ̀rù òru dúdú, ẹbọra ọ̀rìnrìn, àlùjọ̀nú alábẹ́ òru? A ó tú àṣírí àlá mọ́kànlélérúgba pẹ̀lú ìtumọ̀ ọ̀kọ̀ọ̀kan wọn àti irú àdúrà tá a lè gbà láti yí ìran òdì, àlákàlà àti àsọtẹ́lẹ̀ búburú ojú àlá dànù kúrò lórí wa. Ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Ẹ kú àfojúsọ́nà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí a tún rí gbà láti ṣe àṣeyọrí nínú iṣẹ́ ìránṣẹ́ èyí tí a ṣẹ̀ṣẹ̀ parí. Mo wá gbàdúrà wípé gbogbo ẹ̀yin tí ń wo iṣẹ́ ìránṣẹ́ náà tèyí tí ń gbàdúrà lórúkọ Jésù, àjálù burú, ìjàmbá, ìdààmú wàhálà kò ní dé bá ẹnìkankan wa lórúkọ Jésù. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ fi àkókò yìí sọ fún wa nípa àwọn iṣẹ́ ìránṣẹ́ míì tí a ti ṣe ṣáájú àdúrà ààbò fún òpin ọdún yìí, so that ẹnìkankan wa á lè jàǹfààní nínú àwọn fídíò CD yẹn. Náà àkọ́kọ́ òun ni èyí tí mo pè ní àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ewu ìbínú Ọlọ́run. So eléyìí ó ṣe pàtàkì pé gbogbo àwọn tó bá jẹ́ ojúlówó ọmọ ìgbàlà nítòótọ́ ló yẹ kó ní fídíò CD yìí. Ó sọ̀rọ̀ nípa àwọn wòlíì èké, àwọn ìránṣẹ́, àwọn pásítọ̀ èké tí wọ́n fi orúkọ Jésù ṣe bójúbójú láti ṣiṣẹ́ ìjàmbá lórí pẹpẹ. So that nígbà tá bá ti mọ wòlíì èké, a lè mọ̀ bá ṣe máa ṣọ́ra fún wọn. Ó ṣe pàtàkì. Then lẹ́yìn ìgbà yẹn
òun ni eléyìí tí a pè ní àwọn ọmọ ìjọ adárúgùdù sílẹ̀. Ṣẹ́rí àwọn ọmọ ìjọ adárúgùdù sílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ṣe pàtàkì fún pé kí wọ́n play nínú church. In fact àwọn tó ti wo fídíò sí di àwọn ọmọ ìjọ adárúgùdù sílẹ̀ yìí testimony oríṣiríṣi ni wọ́n ń sọ fún wa nípa àwọn iṣẹ́ tó ti ṣe nínú ìjọ wọn, because ọ̀pọ̀lọpọ̀ ló wà tó pé wọ́n ti kéde ìsọjí tí wọ́n dẹ̀ play lórí projector àti lórí television fún gbogbo àwọn ọmọ ìjọ tọ́lọ́ndẹ̀ lò láti mú ìsọjí àti àyípadà rere bá irú àwọn ìjọ bẹ́ẹ̀. So ó ṣe pàtàkì kí gbogbo àwọn pásítọ̀ kí wọ́n kéde fídíò CD yìí fún gbogbo àwọn mẹ́mbà wọn, kí gbogbo kìrìsìtẹ́nì sì ní gbogbo àwọn ìwà burúkú tọ́pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní church member tí wọ́n ń dálẹ̀ sí àwọn pásítọ̀ lọ. Torí tàbá sọ̀rọ̀ nípa wòlíì, but all the same àwọn ọmọ ìjọ èké náà àwọn náà wà tó yẹ pé nǹkan ń dánwò nínú ìjọ kò dára, tó yẹ pé àwọn gan ni wọ́n ń kó bá àwọn pásítọ̀, àwọn dẹ̀ ni wọ́n jẹ́ káwọn wòlíì èké máa pọ̀ sí. Gbogbo ẹni tó bá ti jẹ́ kìrìsìtẹ́nì church member tó fẹ́ dọ́run, ó ṣe pàtàkì láti wo fídíò CD yìí, ẹ rí àwọn drama níbẹ̀, ẹ rí àwọn mẹ́sẹ̀gì níbẹ̀, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Then lẹ́yìn ìgbà yẹn ṣẹ́ wá rí eléyìí tí a pè ní májẹ̀mú ìgbéyàwó òkùnkùn. Ṣé rí májẹ̀mú ìgbéyàwó òkùnkùn yìí ó sọ̀rọ̀ nípa ọkọ ọ̀run, ó sọ̀rọ̀ nípa aya ọ̀run, ó sọ̀rọ̀ nípa májẹ̀mú ìmìrì àti ogun ẹlẹ́gbẹ́. Àwọn ẹlòmíràn sọ pé ṣé ó ṣeé ṣe kéèyàn wà nínú ẹgbẹ́ ìmìrì kó má mọ̀, ṣé ó ṣeé ṣe kéèyàn ní kíníkà kó má mọ̀. Náà ọ̀pọ̀lọpọ̀ ló wà tó yẹ pé wọ́n ní àwọn májẹ̀mú ìmísí òkùnkùn yìí lára, ṣùgbọ́n tó yẹ pé wọ́n mọ̀, wọ́n á kàn máa kíyèsí pé oríṣiríṣi gbogbo wàhálà ìṣòro ń ṣẹlẹ̀ sí wọn lórí ọ̀rọ̀ marital life fún wọn, lórí ọ̀rọ̀ àti yan wọn, lórí ọ̀rọ̀ ìdílé wọn. Ẹ̀rí tọkọ-tìyàwó mi ìjà àjàkú akátá ló máa ṣẹlẹ̀ níbẹ̀ every time. Wọn ò lè ní mọ nǹkan tó ń fà á. Irú obìnrin ó lè pé ó ní májẹ̀mú ọkọ ọ̀run kó sì máa mọ̀. Náà tá bá ń sọ̀rọ̀ nípa májẹ̀mú ìmìsí àbí májẹ̀mú ọkọ ọ̀run, ó lè má ní pé kéèyàn má bímọ o, ọ̀pọ̀lọpọ̀ ló wà tó pé wọ́n bímọ, but all the same kíní yẹn sì wà nù láìfọ̀n tó dẹ̀ ń farahàn tó dẹ̀ máa dàdílé wọn tí ò ní jẹ́ kán ní stable family. So irú àdúrà tá a lè gbà ó ṣe pàtàkì láti rí pé ká mọ̀ àti irú ibi tá a lè kà nínú Bíbélì àti gbèsè tá a lè gbé, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ṣé wá rí eléyìí ní tiẹ̀, òun la pè ní ìjàmbá ojú àlá. Ìjàmbá ojú àlá yìí bá tẹ́yìn gan bá wò ó ẹ máa rí oríṣiríṣi àwọn nǹkan ìjìnlẹ̀ ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lónìí tẹ́ pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn láwọn ìṣẹ̀lẹ̀ burúkú àti ìjàmbá tó dẹ̀ pé wọ́n ti kọ́kọ́ rí lójú oorun, ṣùgbọ́n problem tán ni pé wọn ò mọ ìtumọ̀ àwọn àmì tí wọ́n rí lójú àlá. Ẹlòmíì tó bá kàn lálàá kàn rí pé wẹ́ẹ́ ṣe bá là ní àlágọ̀ àlá ò dẹ̀ gan o. Náà ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ mọ ìtumọ̀ àwọn àmì tá à ń rí lójú àlá, irú ẹsẹ̀ Bíbélì tẹ́ lè kà, irú sáàmù tẹ́ lè kà, àti irú àwẹ̀ àti irú àdúrà tẹ́ lè gbà, àti gbogbo ẹ̀ ló ṣe pàtàkì o. Ṣe rí fídíò sí ìjàmbá ojú àlá yìí ní tiẹ̀. A ṣe àtúpalẹ̀ àti ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí onírúurú àlá táwọn èèyàn máa ń lá àti ìtumọ̀ ìkọ̀ọ̀kan wọn pẹ̀lú irú àdúrà tẹ́yìn lè gbà sí. Ẹni tó ń lálàá torí pé òun yàgbẹ́ lójú oorun sí ó nítumọ̀. Ẹni tó ń lálàá torí pé òun á máa bá old school uniform lọ́rùn ara ó nítumọ̀. Ẹni tó ń lálàá tá a rí àgbàrá ó nítumọ̀. Kéèyàn máa lálàá kó rí pé òun rí òun lójú oorun ó nítumọ̀. Kéèyàn máa lálàá kó rí pé òun kawó lójú oorun gbogbo ẹ̀ ló nítumọ̀. So ọ̀pọ̀lọpọ̀ dẹni ọmọ tó máa wá kíní irú àdúrà tá lè gbà sí àti irú àwẹ̀ tá lè gbà pẹ̀lú bí tá lè kánú Bíbélì gbogbo ẹ̀ ló wà ní ibi báyìí. Ọlọ́run yóò dẹ̀ ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ bí a ṣe rà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. So tí ohun kó tó bá jẹ́ ìbéèrè tẹ́ bá ní tàbí counseling tàbí deliverance prayer tẹ́ bá sọ fún wa bá ṣe máa gbé ìgbésẹ̀ lé lórí, mo mọ̀ pé Ọlọ́run á kọ́ wa. Ẹ pé lójú screen yìí nísìnyí báyìí ẹ ti máa rí àwọn nọ́mbà wa àti àdírẹ́sì wa, tẹ́ bá ti pè wá nípa oore ọ̀fẹ́ Ọlọ́run máa dẹ́ ẹnìkankan lóhùn. Then ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń fóònù mi sẹ́kọ̀ọ́ wá béèrè pé báwo làwọn ṣe lè dé orí òkè ọ̀dọ̀ wa. Orí òkè ọ̀dọ̀ wa ni wọ́n máa ń pè ní orí òkè Síónì. Ó wà ní ìlú kan tí wọ́n máa ń pè ní Àmúyẹ Fáforíjì ní Àtàkùmọ̀sà East Local Government ní Ọ̀ṣun State. Náà tí ẹ bá ń bọ̀ láti Èkó tàbí láti ẹniwà tẹ́ bá ti ń bọ̀, tẹ́ bá ṣáà ti dé Ìwó Road ní Ìbàdàn, bẹ́ẹ̀ ṣe lè dé orí òkè Síónì ni mò ń júwe fún wa yìí o. Tẹ́ bá ti dé Ìwó Road ní Ìbàdàn ẹ ṣáà ti wọ mọ́tò Oǹdó. Kẹ́ wá sọ fún àwọn onímọ́tò yẹn pé ẹ máa bọ́lẹ̀ ní ìlú kan tí wọ́n ń pè ní gáréjì Ọlọ́dẹ. Ṣẹ́rí tí ẹ bá ti wá dé gáréjì Ọlọ́dẹ, ìlú tí wọ́n ń pè ní gáréjì Ọlọ́dẹ yẹn, ẹ ti máa rí àwọn ọlọ́kadà níbẹ̀. Ẹ sọ fún àwọn ọlọ́kadà yẹn wípé ìlú tí wọ́n ń pè ní Àmúyẹ Fáforíjì ni ẹ ń lọ. Kẹ́dẹ̀ wá sọ fún wọn pé ọ̀dọ̀ bàbá orí òkè Síónì gangan ni ẹ ń lọ ní ìlú Fáforíjì. Wọ́n máa gbé yín direct dé ọ̀dọ̀ wa. Tẹ́ bá dẹ̀ ti débẹ̀ mo mọ̀ pé pẹ̀lú Olúwa ohun gbogbo ni ṣíṣe. Bí ẹnì kọ̀ọ̀kan sì ti ń gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lórí àwọn mẹ́sẹ̀jì tẹ́ gbọ́ yìí lórúkọ Jésù Kristi ọ̀nà ire kó máa ṣí fún ọ bẹ́ẹ̀.